wọ́n máa ojoojúmọ́ ni wọ́n máa sọ̀sọ̀kúsọ tí wọ́n máa ba tiẹ̀ jẹ́ nílẹ̀ yìí. Yọ mọ̀ mí mo ti sọ fún yín pé tèmi ní yọ dà mọ́ mo ti sọ fún yín pé tèmi ní èsàsèmọ́ èmi lọ́bẹ̀ kọjú sí wa ó rò pé bóyá orí àwọn tí a ti ṣe orí àpèrè ìlọtẹ́lẹ̀ ní abẹ́ bílẹ̀rì nísìnyí. Bẹ́ẹ̀ni ó gbú ẹ̀mí wọn ní ń bẹ lára mi tí wọ́n sì ṣe tán àti jà àti rán wọn jáde ni nígbà tí n bá rán wọn jáde yọ bàjẹ́ fún jù bẹ́ẹ̀ lọ. ẹ̀rí kóòdù ẹ̀kẹ́ tó lọ gbé fún dáadáa kẹ́ tó sẹ́ǹdì ẹ̀ sí ní tẹ́ǹsì ọ̀dà ẹ sẹ́ǹdì ẹ̀ sí kó lè bá àgbọn tí mò ń sọ ní pé olórí burúkú wèrè rẹ̀ arò ní ń wó jù sí láti lábẹ́ òkúta. ọkàn òórùn gbogbo ibi tí n bá ti dé ni wọ́n mọ̀ bá tiẹ̀ jẹ́ ń bẹ̀. Yọ mọ̀ ẹ́ mo fẹ́ jẹ́ kó lọ máa sanwó máa lọ tún sanwó wèrè rẹ olórí burúkú rẹ tó lọ máa sanwó kó lọ sanwó báwọn oníwèé ìròyìn kí a tó lọ bolúwo jẹ́ o kó tó lọ sanwó mi sí kó wọ ọkọ bọ́ọ̀nù pépà bọ́ọ̀nù kìíní èmi ilẹ̀ mi ó ti máa sọ fáwọn ọmọ mi pé olórí burúkú rẹ ẹ̀wọ̀n tí máa ń ràn yín kò ní ràn yín mọ́. Kábíyèsí o owó ti tán lọ́wọ́ aráàbí agídí nìkan ló kù. Agídí rẹ̀ gan ò ní tó bẹ́ẹ̀ nítorí ọmọ ẹ̀ pé mi gan ní agídí. So òun wèrè rẹ̀ ẹnu rẹ̀ torí jẹ̀bẹ̀jẹ̀bẹ̀ òun dùndú lójú o ní modern school ní àfọlábọ́ lẹ́nu òun ẹni ètè rẹ̀ rí jẹ̀bẹ̀ dùndú lójú o. ẹnu ẹ̀ wá jẹ̀lẹ̀. ó lọ sí ẹ lè mọ ó ti ń jalè tipẹ́ bó ṣe jú dùndú báyìí lẹ́ni yẹn fọlábọ́ lẹ́nu pa ẹnu rẹ̀ ọba ó ṣe yẹ.